MC Freedom ọmọ bàmí Adémọ́lá MC Freedom látago mẹ́jọ títí dàgọ́ mẹ́jọ ẹ máa gbọ́ ẹ máa gbé ètò lórí ọ̀dàn ètò yìí lè lọ ètò lórí ọ̀dàn àti látago méje títí dàgọ́ mẹ́jọ. MC Freedom òun la kọ́kùn ètò. Èmi kò ní agbọ́dọ̀ mi ò òun bọ̀yà sí i. Ètò yìí ti dé o. máa kíra wa kú ojúmọ́ ìyẹn láàárọ̀ tòní níbi gbogbo tí a ti ń lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ìkànnì JFM náà ń pè bí 95.5 FM ẹ kúkú tí mọ̀ pọ́kìtì bíi tọ́bọ̀ òsì kádẹ̀ tó rẹranko tó máa tún ṣe bí olólàjù ìyẹn tún di láíláí pọ́ngbá akásálíkà mo tún kí wa káàbọ̀ ló kọ́ lọ́n láàárọ̀ tòní ọba mi àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run èlé tó ṣọ́ wa lọ láti òró àná tó tún fún wa lórí ọ̀fẹ́ láti padà sórí ètò yẹtò wa ètò lórí ọ̀dàn ìyẹn láàárọ̀ tòní ọpẹ́ ni forúkọ Ọlọ́run ọba ìyìn ni fún orúkọ rẹ̀ alhamdulilayi kẹzira. ṣẹ́ẹ̀rí ló kọ̀ gágbà eléyìí tó nìkan ní tá a wà yìí báàmí akérògùn ti bẹ̀jù lẹ́kí ìyẹn gangan mú kí wa káàbọ̀ sórí ètò lórí ọ̀dàn láàárọ̀ tòní mà ní lórúkọ àwọn amójú ẹ̀rọ ìyẹn fún tàókò tá a wà yìí ṣẹ́ẹ̀rẹ́ ẹnjìníà ṣèyí àwọn gangan ni mífìdá tòórọ̀ yìí àwọn gangan ni Grand Saka àwọn náà máa dàrin gbùngbùn mú ìyẹn intermediary láàrin èmi àtẹ̀yìn tẹ́ ẹ máa fi lóore ọ̀fẹ́ láti gbọ́ mi kẹ́tẹ́kẹ́tẹ́ ìyẹn látàpá alẹ́ ẹ̀ẹ́dásọ́lá àjọ wálé agbára ni ìyẹn láàárọ̀ tòní àwọn gan ṣe kí ni wọ́n gbórí wọlé fáínálì wọ́n ní níbo ń bẹ̀ ẹnìṣó lórí ọ̀dàn akásálíkà òkè àwọn tèmi àwọn dẹlẹ́nu lóró the Àmọ̀tẹ́kùn of JFM ìyẹn látàpá bí wọ́n kí yẹn kúṣẹ́ takuntakun ẹ̀ ní ṣiṣẹ́ ṣe Gàjí àtẹ́mísì mú kí yín ṣe wára wọn tọwọ́ wájú àwọn fọwọ́dù mi lápá bí àwọn oní 9 mi àti 7 ìyẹn lápá bí bá mi ọ̀túnba gangan àwọn náà wà lọ́wọ́ wájú ẹnjìníà Jordan àwọn gan gba lọ́wọ́ wájú látọwọ́ ẹ̀gbẹ́ àwọn gangan ni fọwọ́dù tèmi wọ́n jẹ́ lórí ọ̀fẹ́ láti gbádùn wa ketekete ìyẹn lórí ètò lórí ọ̀dàn láàárọ̀ tòní. Adémọ́lá Moses náà lórúkọ tèmi MC Freedom tẹ́ ti mọ̀ dáadáa ni ẹ wo bẹ́ẹ̀ padémọ́lá Moses tọ́bárẹ̀ jẹ́ MC Freedom lẹ́nu yín bá omi ẹ̀kọ́ ní ṣe àtòkè àtìsàlẹ̀ méjèèjì join together ẹ gbọ́ bo náà ń pè bí
JFM 95.5 FM ẹ kúkú ti mọ̀ pé kì í jóni lọ́wọ́ kó tún jóni lẹ́nu òkèlè bí yóò dẹ̀ sí àlè ìfọkàwé yan ìyẹn ló ń jẹ ọkà lóògùn àìrí arára báyìí gangan òun là ń jẹ̀kọ́ ẹ̀yin tèmi ó tún máa lóore ọ̀fẹ́ láti gbẹnu tán lọ́jọ́ tòní tó o bá ń gbọ́ pé ọmọ àgbẹnu tán apá bí gangan ni. ẹ jẹ́ àkọ́kọ́ sáré kí ọmọ ọlọ́jọ́ bíi tòní ìyẹn nìkan ní GFM Nafisati ẹ̀mí ìrì ó ṣọ̀pọ̀ ọdún láyé ẹ̀yà ajé àtẹ̀wájú ẹ̀yìn tèmi láàárọ̀ tòní mo ti pò bí ògì eléyìí tó kí lọ́kọ́tọ́ dáadáa ọ̀dẹ̀ kiri pọ́pọ́ ṣúgà ń kúrò mo bùjó torí àrùn jẹ̀dímà ni ẹ wá máa gbọ́ mi fáwọn tèmi alákọ̀wé àwọn bíi Ẹ̀dàṣọlá mo ti pò bíi tí láàárọ̀ tòní Ẹ̀dàṣeun mo ti pò bíi tí láàárọ̀ tòní fún wọn mo ti fi ṣúgò ń kóró sí i pẹ̀lú oyin aládùn ẹ̀sà ẹ̀jájọ farabalẹ̀ láàárọ̀ tòní kájọ lórí ọ̀fẹ́ àti gbọ́n mu dáadáa. àwọn tèmi ń gbòòrò wọ́n tún pàdé mi wọ́n lẹ́mc fídọ̀ kó pọ̀ kẹ́ èmi sọ̀rọ̀ ṣàlàyé mo ló pọ̀ ìyẹn ni pé OP mo tún tẹ̀ ọwọ́ iwájú mo ní OPP ni ìyẹn ni pé ó pọ̀ pa OPB OPB gangan ìyẹn gan ló ń tẹnumọ́ ń gbòòrò ayé lọ́wọ́ tòní ìyẹn ni púpọ̀ burúkú ó pọ́nlẹ̀ bí yẹpẹ́ tí òkun akàsálíkà ẹ̀yìn tèmi lámbà látàpá bí ọ̀yá ọmọ mi pàtùpà ọmọ mi pàbẹ́là ọmọ mi lọ tan sólà kọ́ ọ bá lè la ní. ṣé rí láàárọ̀ tòní mo tún ti káwọn òròyìn yẹn dé ìyẹn ló ní bìbà. ṣé rí àwọn tó jẹ́ bíi coaches association ìyẹn nílẹ̀ ṣàkílápá bí wọ́n ti gbẹ́ MC Freedom láago wọ́n níbo ló ṣe máa jẹ́ ìròyìn ẹsẹ̀ kúkú máa bá wa gbé èmi gọ́dẹ̀ ń jẹ́ kó yé wọn bẹ́tà pé àjọ ń ṣe náà ni àjọ wà náà ni ṣe é rí ẹ̀yin coaches association yẹn máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tápá iléeṣẹ́ wa máa pè sí gbòòrò ayé ẹ̀yin ẹ tẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ẹ pè wá ẹ jẹ́ àjọ kọ́mọ lùbọ́ ẹ jẹ́ àgbẹ̀ tìyín fáyé káwa náà fi tiwa gbé tìyín lárugẹ ọ̀dẹ̀ máa dùn gbọ́ngbọ́n máa kàn sí dáadáa gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ń tẹ̀ ọwọ́ wájú lẹ́sẹ̀ kùkú ẹ jẹ́ àgbẹ̀ ẹ jẹ́ àjọ dòwò pọ̀ ìyẹn nìkan ní GFM 95.5 FM ni. ọyẹ jẹ́ lórí ọ̀fẹ́ láti tẹ̀ ọwọ́ wájú láàárọ̀ tòní ibo gan ni màá ti gbére yẹn ẹ̀yin tèmi ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ ròyìn láàárọ̀ tòní ìyẹn látàpá bó látọ̀dọ̀ àwọn rẹ́sílà ìyẹn lápá Nàìjíríà níbí ni. ókè ṣe ráwọn rẹ́sílà lápá ti Nàìjíríà ń bí wọ́n máa bẹ̀rẹ̀ ìpàgọ́ wọn ìyẹn tó bá ti ń di ọjọ́ kẹfà ìyẹn nínú oṣù kẹta ọdún tá a wà nínú ẹ̀ yìí. ìyẹn lójúgbànà àti máa gbáradì ìyẹn fún ìdíje Olympic eléyìí tó máa bẹ̀rẹ̀ nínú oṣù kẹrin lágbọ́n tàwọn ti rẹ́sílà ìyẹn gangan ló máa ti ṣẹlẹ̀ ẹ wá máa jẹ́ ǹtọ̀ yìí ṣe ra àwọn rẹ́sílà àwọn oníjà gbìgìdìgbìgìdì tó máa ń gbéra wọn fọ́lẹ̀ ìyẹn nínú bọ́ọ̀lù tàbí kí n pè nínú ring wọ́n ti bá máa bẹ̀rẹ̀ gbáradì wọn ìyẹn tó bá ti ń dọjọ́ kẹfà oṣù kẹta ṣe wá rẹni tó jẹ́ ààrẹ ìyẹn fún Nigerian Wrestling Federation Honourable Daniel Igali ó ti kéde oníṣẹ́ ara wọn boys ọ̀sẹ̀ mẹ́ta gbáko ìyẹn gangan náà máa fi wà ní ìpàgọ́ yẹn lójúgbọ́n àti lè gbáradì dáadáa fáwọn ìdíje lọ́lọ́kan òjọ̀kan eléyìí tó máa bẹ̀rẹ̀ ìyẹn lóṣù tọ̀hún tó ń bọ̀ ni. ó wá sọ̀rọ̀ ṣàlàyé ó ní ẹ máa bẹ̀rẹ̀ ìpàgọ́ yẹn ìyẹn látọjọ́ kẹfà oṣù kẹta títí tó máa fi di ọgbọ̀njọ́ oṣù kẹta ọdún yìí bákan náà ni lójúgbọ́nà àti lè jẹ́ pé kí àwọn pípù yìí ó ní kán lè ní body shape eléyìí tó yẹ kí wọ́n ní kán lè ní àwọn muscles àti stamina eléyìí tó yẹ kí àwọn oníjà wrestler yìí kí wọ́n ní gangan ìyẹn látàpá bẹ̀ ní ìmúrasílẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ Olympic qualifier tournament eléyìí tí wọ́n ti ṣètò ẹ̀ ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kejì oṣù kẹrin tó máa fi di ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún 2021 tá a wà nú ẹ̀ yìí. lẹ́yìn ìyẹn ìdíje míì náà máa tún gbìnàyà ìyẹn Africa Championship ìyẹn lágbọ́n tàwọn ti wrestler mà ní ṣe wá rí yẹn gangan.
Elijida ìyẹn gangan níbi tí wọ́n máa ti wáyé lórílẹ̀‐èdè Morocco bákan náà lọ́jọ́ 6 sí ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2021 náà ni. Àyí tèmi ẹ̀jẹ̀ tún jà yín tán láti bẹ̀ ọdínú díje 2021 AFCON qualifier eléyìí tó máa bẹ̀rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí ní òpin oṣù eléyìí tá a gbórí wọnú ẹ̀ yìí. Ẹ má jẹ́ tàn yín inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lesotho ibẹ̀ gan ni mo gbórí wọ̀ lọ́wọ́ tá a wà yìí. Ẹ bá palẹ̀ adúláwọ̀ náà la wà àti ìkó ń bẹ̀ ẹ bà. Ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lesotho ní crocodile ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún wọn ọkàn ẹ̀ mà ti pòrúurú lọ́wọ́ tá a wà yìí ó ti káyà òkè pẹ̀lú báwọn agbábọ́ọ̀lù rẹ̀ kankanrinkanrin bọ́ọ̀ ṣe tí ìgbórí wọ pápá ṣeré ìyẹn fún ìpàgọ́ ní gbáradì ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó máa gbá kojú orílẹ̀-èdè Sierra Leone àti ilẹ̀ wa Super Eagles lápá bí àwọn agbábọ́ọ̀lù rẹ̀ kanrinkanrin méjì kan wọn ti ìgbórí wọ pápá ṣeré ìyẹn sí ìpàgọ́ eléyìí tó ti pè ìyẹn gangan lọ́wọ́ ń kọ́ lóminú. Ṣẹ́ra tọjọ́ Jímọ̀ ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tó kọjá eléyìí tó máa pé ọ̀sẹ̀ kan gẹ́gẹ́ lọ́la òde yìí ọjọ́ yìí gangan làwọn Lesotho làwọn ṣìpàgọ́ wọn sílẹ̀ tọ́jẹ́ bẹ̀rẹ̀ gbáradì ní kíkankíkan akàsálíkà. Ṣé wọ́n rí àwọn agbábọ́ọ̀lù rẹ̀ méjì kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ó dárúkọ wọn ó lóun ò tí ì rí wọn ọkọ̀ òun ò dé balẹ̀ àwọn agbábọ́ọ̀lù wo gan ló dárúkọ. Tespo Seturman àti Motolomelo Makawazi àwọn méjèèjì yìí wọ́n ti lórí ọ̀fẹ́ o láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ìyẹn ní pápá ìṣeré ìgbáradì níbi tí wọ́n ti ṣí ìpàgọ́ wọn ó wá sọ̀rọ̀ ṣàlàyé oníṣẹ́ ara àwọn agbábọ́ọ̀lù méjèèjì yìí ó dàbí ìgbà pé wọ́n ní ìṣòro kan eléyìí tó ń bá wọn fínra tí wọn ọ̀dẹ̀ fẹ́ sọ síta fẹ́nikẹ́ni láti gbọ́ nípa ẹ̀ akàsálíkà ó wá ti sọ̀rọ̀ ṣàlàyé ó nípa àwọn máa bójútó wọn àwọn máa mọ ìdí eléyìí tí wọ́n ti fi ìdarapọ̀. Láti bẹ̀ ó tún dìbò ó dínú ìdíje under 17 AFCON eléyìí tó máa bẹ̀rẹ̀ ìyẹn ní kòpẹ́kòpẹ́ yìí. Inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ni mo wá balẹ̀ sí inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn alátakò ìyẹn fún Golden Eagle ti tilẹ̀ wa Nàìjíríà. Àwọn máa ti mú ọjọ́ báyìí ọjọ́ tó máa pàdé ìyẹn lórílẹ̀‐èdè Morocco níbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa ti gbìnà yá. Ẹ má jẹ́ ntọ̀ yìí ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje under 17 Africa Cup of Nations tàwọn èyí tọ́jú orí wọn wà ní abẹ́ ọdún 17 ó kù ọjọ́ 10 gbáko àbí kí n lọ́jọ́ 9 àtààbọ̀ tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa gbìnà yá. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù látorílẹ̀-èdè Algeria àwọn wá ti yan ọjọ́ sátidé ìyẹn ọ̀túnla yìí ọjọ́ ìgangan náà yàn láàyò tí wọ́n máa balẹ̀ ìyẹn sí pápá àṣeré tiwọn. Tán máa dé orílẹ̀-èdè Morocco ibi tí fẹsẹ̀wọnsẹ̀ yẹn tó máa ti lóore ọ̀fẹ́ láti gbìnàyà fáínálì. Ẹ má jẹ́ ntọ̀ yín ṣe rí àwọn Algeria àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ wọn ó yẹ kó gbá fẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀sọ̀rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè Côte d'Ivoire ṣùgbọ́n nítorí àjàkárùn àrùn coronavirus àwọn aṣekúpani wọn ò lórí ọ̀fẹ́ láti lè kojú ara wọn nítorí òfin má wọ ìlú mi eléyìí táwọn orílẹ̀-èdè adúláwọ̀ kọ̀ọ̀kan ṣe lọ́wọ́ tá a wà yìí. Ẹ wá má jẹ́ ntọ̀ yín ṣe rí inú agbábọ́ọ̀lù bíi 28 eléyìí tí akọ́nimọ̀ọ́gbà tàwọn ti Algeria tó ti kó sòdírora 13 nínú wọn orílẹ̀-èdè France ibẹ̀ gangan làwọn ọmọdé wọ̀nyí náà ti ń gbà jẹun dàtísítùsé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Algeria yẹn ó ṣeéṣe kó gbẹnu tán ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ under 17 ti AFCON tó máa bẹ̀rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí mà ní. Orílẹ̀-èdè Congo ìyẹn gangan ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Algeria náà máa kojú kó tó di pé máa lọ kojú Tanzania ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì kó wá tó di pé wọ́n á pàdé ikọ̀ Golden Eagle ti tilẹ̀ wa Nàìjíríà ìyẹn ní nípe ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mà ní. Àwọn ti mọ́jọ́ sátidé o gẹ́gẹ́ bí ọjọ́ tó máa balẹ̀ bọ́lẹ̀ wa Nàìjíríà
akọ́nimọ̀ọ́gbọ̀n tí kéde ọjọ́ òun gan pàtó eléyìí tó máa gbéra kúrò nílẹ̀ wa Nàìjíríà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àwọn bọ́ìsì ń bẹ l'Àbújá tó ń ṣègbáradì ní kíkankíkan ìyẹn ní pàgọ́ tí wọ́n wà lọ́wọ́ tá a wà yìí èèbà ẹ jẹ́ ń sún síwájú ṣe rí tẹ̀síwájú gangan òun lọ́pàá ìṣẹ́gun àwọn tèmi wọ́n tún ti wararo wọ́n ti sẹ̀ǹgẹ̀ sórí rédíò wọ́n ní kọ́ni GFM láàárọ̀ kùtùkùtù báyìí ṣe ríròyìn lórí ọ̀dàn bí ẹ̀kọ́ gbóná gangan ló jẹ́ fáwọn àwọn ò lè ṣaláì má gbọ́n mu ṣe rẹ́yìn tèmi bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa ẹ̀ ní dààmú ẹ̀ ní jábọ́ tẹ́ ẹ bá ń gbọ́ pé ẹ̀yin jẹ ẹ̀ wálẹ̀ ẹ̀ fòró ẹ̀ dààmú ní gbogbo léèpo wọ́n ti tún yí sókè lálálá wọ́n níṣẹ́ ríròyìn eré ìdárayá àwọn ò gbọ́dọ̀ fi para nítorí pé òun gangan òun ló ń fáwọn ní joy ṣe wá rí ìbànújẹ́ yẹn kò ní jẹ́ pin yín láṣẹ Elédùmarè ẹ̀yin tí wà ní Facebook tẹ̀ ń bójú wò wá dátà ayé yín ò ní gbẹ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ dátà fóònù yín kò ní rìdíùsì akàsálíkà mo tẹ̀wọ́ wájú láti inú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn tí ọ̀jẹ̀wẹ́wẹ́ ọ̀dà 17 mo kúrò ń bẹ̀ ó dinú àjọ NFF ìyẹ́ àwọn àjọ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní nílẹ̀ wa Nàìjíríà lápá bí wọ́n ti padà kéde wọ́n sọ̀rọ̀ ṣàlàyé lánàá òde yìí wọ́n níṣẹ́ rí gbogbo ọjọ́ eléyìí tí wọ́n ti fi sí gbòòrò ayé wípé ìfẹsẹ̀wọnsẹ̀ méjèèjì tilẹ̀ wa Nàìjíríà ojú Benin Republic àti Lesotho àwọn crocodile wọ́n ní rúmọ̀rúmọ̀ làwọn déètì yẹn ṣùgbọ́n lánàá òde yìí àjọ NFF wọ́n ti padà kéde ọjọ́ yẹn finally ọjọ́ táwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa wáyé ṣé ẹ mọ̀ pa pẹ̀kẹ́lù pé lọ́wọ́ tá a wà yìí ó ṣeéṣe kó jẹ́ pé lórí omi ibẹ̀ gangan làwọn Super Eagles tilẹ̀ wa Nàìjíríà ibẹ̀ gan-an máa gbà rìnrìn àjò ìyẹn sílùú Kútọ́nù eléyìí tí ò tí ì ṣẹlẹ̀ rí ìyẹn lápá Nàìjíríà ń bí gbágbá bọ́ọ̀lù máa rìnrìn àjò borí omi kò tí ì sọ́nà míì wọn dẹ̀ tí ì fi léde lọ́wọ́ tá a wà yìí pé wọn ò ní gba orí ilẹ̀ orí omi náà sì ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ tó ń jà rìnrìn ìyẹn lákòókò tá a wà yìí ṣé ẹ̀dẹ̀ gbàgbé pé lánàá apẹ̀kẹ́lù pẹ̀lú báwọn agbábọ́ọ̀lù kan bó ṣe fẹ̀hónú wọn hàn lórí bó ṣe máa gborí omi mo rò pé àwọn agbábọ́ọ̀lù tó fẹ̀hónú hàn yẹn wọn ò mọ̀ ń pa swimming wọn ò dẹ̀ mọ̀ ń pa àwẹ̀ rárá ẹ̀dẹ̀ mọ̀ pé onírúurú ẹja ló ń bẹ nínú ibú àníra ìdá bí nǹkan ṣe jẹ́ nìyẹn ṣé wá ráwọn àjọ NFF wọ́n kéde lánàá finally ọjọ́ táwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tó máa wáyé èyí tá a máa lọ gbá ìyẹn ní Port Novo lórílẹ̀‐èdè Benin Republic lọ́hùn-ún wọ́n ti kéde ẹ̀ lánàá ó tẹ̀ jẹ́ pé déètì tó ti wà familiar sí wa náà ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe mi lórí ọ̀dàn mo ń láti já wọn tèmi tán ẹ kúkú mọ̀ pájà àjá tán ùrù ẹrẹ báyìí ló máa ń dá sílẹ̀ nígboro ayé tẹ bá dẹ̀ ráwọn bọ́ọ̀sì tó péjọ méjì mẹ́ta nídìí pépà ọ̀rọ̀ bọ́ọ̀lù ló ń gbá ló ń jiyàn sí yẹn kọ́ àbá máa dọ̀rọ̀ èèyàn ẹ jẹ́ kí n já yín tán ṣé ẹ rí fẹsẹ̀wọnsẹ̀ tàkọ́kọ́ yẹn ọjọ́ 17 oṣù kẹta ọdún tá a wà yìí ìyẹn gangan ló máa wáyé that is to say 27th of March oṣù eléyìí tá a wà yìí gangan ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa lórí ọ̀fẹ́ àti gbìnẹ̀yà àwọn kan wá ní aago mélòó gan ló máa wáyé aago 5 ìyẹn nírọ̀lẹ́ ti Nigeria time ẹ kúkú ti mọ̀ pélé adúláwọ̀ aago wo yípadà the same thing náà gbogbo ẹ̀ aago 5 gangan ìyẹn ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa wáyé nílẹ̀ wa Nàìjíríà lápá bí ìfẹsẹ̀wọnsẹ̀ tá a máa lọ gbá ìyẹn ní Port Novo ní Benin Republic Kútọ́nù bí nǹkan ṣe jẹ́ nìyẹn ṣé wá rèé tó máa wáyé lápá ti Nàìjíríà ń lu Èkó ìyẹn ní pápá ṣe Teslim Balógun eléyìí tó fi Sùúrùlérè ṣe bùgbé ó máa wáyé ní 30 oṣù kẹta tá a wà yí bákan náà ni nílùú Èkó tẹ́ ẹ ti mọ̀ dáadáa ni ẹsẹ̀ àti mọ̀ Sùúrùlérè pápá ṣeré Teslim Balógun ibẹ̀ gangan ló máa ti wáyé láago 5 ìrọ̀lẹ́ gangan nífẹsẹ̀wọnsẹ̀ yẹn náà máa gbìnàyà ó tẹ̀léra wọn tó bá ń gbọ́ pé 5 ọmọ mi báwo ló ṣe máa jẹ́ on the 22 ìyẹn gangan ní pàgọ́ máa ṣí sílẹ̀ fáwọn tèmi àwọn Super Eagles àwọn olú ọmọ ẹ wo ẹ má jẹ́ ńlẹ̀ bọ́dì mọ́ bẹ́ẹ̀ èmi ti sún ó dìbò ó dọ́dọ̀ atamátàsé ṣé kí n pè é látamátàsé nígbà kan rí ìyẹn fúnlẹ̀ wa Nàìjíríà mo ń sọ̀rọ̀ nípa Odon Jude Igalo ọmọ mi atamátàsé tó ṣe dáadáa lọ́wọ́ tá a wà yìí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Asabab lórílẹ̀‐èdè Saudi Arabia lọ́hùn ni ó mà ti sọ̀rọ̀ ṣàlàyé kí gan ló wí ọyá jẹ́ ń gbọ́ ọmọ mi ṣe rí Igalo agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Manchester United nígbà kan rí tó ṣe fìbẹ́lẹ̀ lọ́wọ́ tá a wà yìí
ó ti sọ̀rọ̀ lórí pípadà ságbo ti Super Eagles ìyẹn lọ́wọ́ tá a wà yìí. ṣèbẹ́ gbàgbé ẹni ọdún mọ́kànléní ọgbọ̀n 31 years of age ìyẹn gangan ni ọjọ́ Jude Igalo ọ̀dẹ̀ fiṣẹ́ sílẹ̀ póun ọ̀gbá bọ́ọ̀lù mọ́ fún ikọ̀ ti Super Eagles ìyẹn lọ́dún 2019 lẹ́yìn ìgbà tó padà dé láti inú fi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ níbi tí ikọ̀ ti Super Eagles tó ti gba pò kẹta wálé àwọn ọmọ mi ẹni tó ṣe pò kẹta òun náà rí pò sí èèyàn ló kó gbogbo ẹ̀rù ọwá ti sọ̀rọ̀ ṣàlàyé ó ní pé ní kò pẹ́ òun máa kéde ìyẹn pípadà òun nǹkan tóun bá rò lórí ẹ̀ olóun máa kéde fọmọ Nàìjíríà gbọ́ kó tó di pé ìfẹsẹ̀wọnsẹ̀ máa wáyé ìyẹn láàrin ilẹ̀ wa Nàìjíríà àti Benin Republic. ṣèbẹ́yìn ò gbàgbé wípé ọdún Jude Igalo òun gangan ló gba agbábọ́ọ̀lù eléyìí tó mì àwọn jù ìyẹn nínú ìdíje AFCON eléyìí tá a gbá nílẹ̀ Cairo ìyẹn lọ́dún 2019 lọ́hùn. MC Freedom ṣe mo rí kan sí àwọn tèmi ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ ń gbòòrò ayé. ẹ̀jẹ̀ ń já yín tán àjá tán ó máa ń dájà sílẹ̀ ń gbòòrò ayé ni. ẹ kúkú ti mọ̀ pé ròyìn tẹ́ ẹ bá gbọ́ ń bí yàjó ni bó ṣe ń lọ là ń tẹ̀lé ìyẹn látàpá bí. ó dínú àjọ NFL lẹ́ẹ̀kan sí mo tún padà àwọn Nigeria Football Federation wọ́n ti sọ̀rọ̀ ṣàlàyé wọ́n ní ọmọ bíbí orílẹ̀-èdè wa Nàìjíríà kan ó ń bẹ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bournemouth kí gan lorúkọ rẹ̀ Danjuma gangan lorúkọ agbábọ́ọ̀lù yìí wọ́n ti sọ̀rọ̀ ṣàlàyé wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí wọ́n ní kó jọ jàre kó fi inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Holland ìyẹn Netherlands kó fi inú ikọ̀ wọn sílẹ̀ kọ́dẹ̀ máa bọ̀ tààràtà kó wá darapọ̀ mọ́ Super Eagles of Nigeria láti máa gbá bọ́ọ̀lù láti máa tàbí elégbé jẹun ìyẹn fúnlẹ̀ ìyá rẹ̀ ni ẹ má jẹun tọ̀ yín. Amnatu Danjuma ó ti gbá bọ́ọ̀lù dáadáa ìyẹn fẹ́ gbé agbábọ́ọ̀lù Netherlands ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí kò fi bẹ́ẹ̀ rajaja fún ìyẹn lọ́wọ́ tá a wà yìí ṣe wá ráwọn àjọ NFF wọ́n ti ké sí Danjuma wípé ní kíni máa bọ̀ wá gbá bọ́ọ̀lù ìyẹn fúnlẹ̀ ìyá rẹ̀ lápá bí ṣe rí Danjuma yẹn gangan ìlú Èkó ìyẹn gangan náà bí sí lọ́dún 1997 ọdẹ ń ṣe dáadáa ìyẹn gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ lọ́gbọ́n tá a wà yìí ẹ má jẹ́ ń tàn yín ṣe rí ìṣọwọ́ ṣe dáadáa ọmọkùnrin Danjuma yìí ìyẹn gan ló gún àwọn àjọ NFF lójú náà fi sọ pé ní kíni máa bọ̀ wàá gbá bọ́ọ̀lù fún wa ìyẹn lápá àti ilẹ̀ wa Nàìjíríà kó o bá lè rógolò sórí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Netherlands yẹn ìràwọ̀ agbábọ́ọ̀lù gbọ́ ń bẹ̀ kẹrin kése ṣùgbọ́n bó o bá darapọ̀ mọ́ ikọ̀ tí Super Eagles sórí first jersey yẹn ó dájú tàdá wàá rí mú Danjuma lọ́wọ́ tá a wà yìí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ ó ń ṣáná lọ́wọ́ tá a wà yìí ó ti ní àwọn tó 25 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 26 25 league goals in 26 matches ìyẹn ní sáà tá a wà yìí ni ṣe é rí pó gbẹnu tán ọmọ náà ń ṣáná wọlé. Danjuma gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín ìlú Èkó gangan ni wọ́n ti bí ọ̀dẹ̀ lọ darapọ̀ mọ́ orílẹ̀-èdè Netherlands ìyẹn lọ́mọ ọdún 4 ni ó tó wá padà lọ́jọ́ ìnẹgbẹ́ agbábọ́ọ̀lù PSV. ẹ má jẹ́ ń tàn yín ṣe rí Danjuma gangan ó ti gbá bọ́ọ̀lù jẹun ìyẹn lọ́dún 2018 fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Netherlands nígbà tí wọ́n ń kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Germany ìyẹn nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ kan. ọdẹ tún gbà kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Belgium fún ikọ̀ ti Netherlands ìyẹn níbẹ̀ gan ó ti ráwọn mì ṣe wárí lọ́wọ́ tá a wà yìí àjọ NFF wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sọmọdékùnrin yìí láti wá ṣe kíni láti wá darapọ̀ mọ́ ikọ̀ ti Super Eagles ìyẹn lápá alẹ̀ wa Nàìjíríà lápá bí. ẹ̀yin tèmi ẹ sọ̀rọ̀ sókè ń gbòòrò ayé ibo gangan náà ń pè bí JFM 95.5 FM ni.
òkè ẹ má gbarado ẹ má rẹpẹtì ṣe é rí èmi lápá bí èmi gò sùn ni mo ṣe sùn máa sọ fún yín pé ṣe rẹ́ni tó bá sùn kò lè sùn bọ́ ọ bá sùn nù ilé rẹ látago 5 ìdájí tó fi dọ̀wọ́ aago 8 tẹ́nìkan bá dẹ̀ bọ́ sí ìdíkọ̀ tó bá wọkọ̀ Ìbàdàn ó máa ti balẹ̀ sí Ìbàdàn ó tó di pé ó máa jí ṣe é rí i pé yẹn ò sùn ìyẹn gangan ló ṣe sùn àlàyé mi gbé bọ́dì láti bẹ̀ èmi fẹ́ máa sún lọ sílé òkèèrè nìyẹn finally ṣùgbọ́n kí n tó lọ. ó tó di pé máa láǹfààní láti lọ sílé òkèèrè àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé tá a bá sọ̀rọ̀ nípa líìgì ilẹ̀ wa Nàìjíríà ìyẹn látàpá bí wọ́n tún gbá fẹsẹ̀wọnsẹ̀ lánàá wọ́n gbá kojú ara wọn. báwo náà ṣe kojú ara wọn sí ìyẹn lánàá ẹ jẹ́ n lórí ọ̀fẹ́ láti jẹ́ ayín tán dáadáa bẹ́tà. ṣe é ráwọn obìnrin ilẹ̀ wa àwọn gan ṣe kíní yẹn dáadáa ìyẹn lánàá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti inú líìgì tàwọn obìnrin ìyẹn lápá tilẹ̀ wa Nàìjíríà Nigeria Women Football League ẹgbẹ́ agbábọ́ọ̀lù FC Roboqueen wọ́n máa jáwé olúborí wọ́n lu Dream Stars Lady pẹ̀lú àmì ayò 5 ìyẹn sódò kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ọgbẹ̀nután lápá abẹ́hùn Rivers Angel àwọn náà tún ṣe kíní yẹn ìyẹn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Royal Queens àmì ayò 3 eléyìí tó wú tatata sódò ìyẹn gan ló bá dé ṣàwárí Nasarawa Amazon wọ́n tún ṣe kinní yẹn fún àwọn Ọ̀ṣun Babes àmì ayò 2 kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ lọ̀rọ̀ náà padà yọrí sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayelsa Queen àwọn náà ṣe kinní yẹn fún Iboms Angel ọ̀rọ̀ gbẹnu tán àmì ayò 2 4 sódò ìyẹn gangan ló bá dé ṣe wá ráwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Confluence Queen àwọn gangan ṣe kinní yẹn ìyẹn fún ikọ̀ ti Abias Angel àmì ayò kan dondo ìyẹn náà fi gbẹyẹ lọ́wọ́ wọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Delta Queen wọ́n ṣe kinní yẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Edo Queen àmì ayò kan dondo ìyẹn gan ni tó bá dé ṣe wárí lẹ́nìí àwọn Sunshine Queens àtẹgbẹ́ agbábọ́ọ̀lù Pelican Stars wọ́n máa lóore ọ̀fẹ́ láti kojú ara wọn. ẹ fẹ́ gbọ́ titun ìyẹn nínú líìgì tilẹ̀ wa Nàìjíríà lápá àtọ̀dọ̀ àwọn ọkùnrin àwọn tèmi nígboro ayé wọ́n fẹ́ gbọ́ èsì ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tòrá àwọn tèmi wọ́n lórí ọ̀fẹ́ láti bójú wo líìgì yẹn dáadáa. ó tó di pé máa lórí ọ̀fẹ́ láti já ayé tán àwọn tí Barcelona ń gbòòrò ayé àwọn tún ṣe kiri yẹn lánàá wọ́n padà wá ìyẹn látẹ̀yìn. wọ́n dẹ̀ lórí ọ̀fẹ́ láti padà kógojá ìyẹn sí fáínà bàbá sọ̀rọ̀ nípa ìdíje Copa del Rey wọ́n ti lórí ọ̀fẹ́ lọ́wọ́ tá a wà yìí pẹ̀lú bó ṣe padà wá látẹ̀yìn mò ń bọ̀ lápá abẹ yẹn mi ì tí ì débẹ̀. ẹ wò ó bí mo ṣe ń múra àti lójú ọjà lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ìdíje eléyìí tó wáyé nínú líìgì ilẹ̀ wa Nàìjíríà láyé àná ṣẹ̀rẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Dakada FC ẹ bá dẹ̀ pè ní Dakada àbí Kàkádà omi ẹ̀kọ́ náà ni wọ́n gbẹ̀yẹ lọ́wọ́ Wiki Tourist lánàá pẹ̀lú àmì ayò 2-1 ẹgbẹ́ agbábọ́ọ̀lù Plateau United àmì ayò kọ̀ọ̀kan òun lòun àti Rivers United ni wọ́n jọ gbá wọlé ara wọn ṣẹ̀wárí ikọ̀ ti Warri Wolves àwọn náà ṣe kinní yẹn àmì ayò kọ̀ọ̀kan òun àtẹ̀yìnbà ni wọ́n jọ gbá wọlé ara wọn. ẹ wá má jẹ́ ntọ̀ yìí ṣe rí líìgì yẹn ó tún máa lóore ọ̀fẹ́ láti gbìnàyà èèyàn tó bá ti ń di lópin ọ̀sẹ̀ tá a wà yìí ẹ wò ó ẹ jẹ́ ń lójú ọjà.
mo fẹ́ lójú ọjà lọ́wọ́ tá a wà yìí ṣé a rí tí n bá ti padà dé ìyẹn látọjú ọjà mo fẹ́ sáré ya ọ̀dọ̀ Mantic Communication ìyẹn tó kalẹ̀ sápẹ́ nítẹ̀ lápá bí níbi tó ti ń ta àwọn accessories fóònù tí n bá padà dé látọjú ọjà a máa sún finally bàálù wa ti ń dúró nsàlẹ̀ ó ti ń ṣe fùlùfùlùfùlù ilé òkèèrè yá ni ẹ̀ lẹ́ńbẹ̀ yẹn o ẹ kú kalẹ̀. Hello daddy. Wo má bínú ọmọ mi. Ẹ̀dẹ̀ bá mi sẹ́ndì owó yẹn náà. Báǹkì ni mo wà látàárọ̀. Kódà mo ti pẹ́ lórí ìdúró gan ni. Mo ti ń darúgbó lọ sórí ìdúró báyìí. Daddy báǹkì bá wọ. Ẹ lọ sí Mantic Communication náà látàárọ̀ daddy. Mantic Communication? Yes daddy Mantic Communication. Bẹ́ẹ̀ni o, Mantic Communication tún wọlé dé pẹ̀lú ara ọ̀tún ìrọ̀rùn wọlé dé lókè ògùn. Àdúpẹ́ o. Gbogbo ẹni bá fẹ́ gbowó tàbí sanwó. Kódà bẹ́ẹ̀ bá fẹ́ open account láì fa àkókò ṣòfò. Mantic Communications ní kẹ́ ẹ gbà lọ. Àtúnbánisọ̀wọ́ DSTV, StarTimes àti GoTV lọ́dọ̀ wa tẹ́ẹ̀dẹ̀ máa wo àwòrán ẹsẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ ra káàdì tàbí dátà alálòpẹ́ ẹ máa bọ̀ ní Mantic Communications. Àtúntúfò ṣe ní Mantic Communications kódà à ń ta phone accessories ní yanturu. Mantic Communications wà ní Àpínítẹ̀ Junction, Àpínítẹ̀, Ṣakí. Tẹlifóònù nọ́mbà wọn ni 08058290416. ẹ̀yin tèmi ẹ káàbọ̀ padà ìyẹn látọjú ọjà ní níbi tá a ti lọ polówó èmi máa ń sọ̀rọ̀ ṣàlàyé fún yín pé bẹ́ẹ̀ bá ti ní ń ṣe pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí pa fẹ́ gbowó ìyẹn lẹ́nu POS machine níbòmíì tẹ́ ẹ lè lọ ó ju ọ̀dọ̀ Mantic Communication lọ nítorí pé ọ̀dọ̀ wọn nìkan ibẹ̀ nìkan ni trust and trustworthy gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó tested and trusted Mantic gangan ló ń jẹ́ bẹ́ẹ̀ eré gbogbo ó di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ tún fóònù náà ṣe ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń sún láti ibẹ̀ yẹn ó dínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ìyẹn gangan ni mo balẹ̀ sí lọ́dọ̀ àwọn panyá àwọn máa tẹ̀gọ́ mọ́lẹ̀ kí ibẹ̀ má ṣẹ̀jẹ̀ àwọn máa tún ṣe kinní yẹn lánàá wọ́n padà wá ṣe kinní wọ́n padà wá borí ìyẹn nínú ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì ti semi-final ìpele tó kẹ́gùn sí àṣekágbá semi-final ti Copa del Rey ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ṣe kinní yẹn dáadáa lánàá pẹ̀lú bí wọ́n ṣe padà wá Sherry Picky ìyẹn gangan ló ṣe dáadáa nígbà tí fẹsẹ̀wọnsẹ̀ yẹn kún bẹ́lẹ̀ ń já kọ́kẹ́nubodò lọ́ba forí gbá bọ́ọ̀lù yẹn ó forí gbé jù sáwọn lọ́ba di 2-0 ìyẹn gangan ló mú wọn dọ́gba pẹ̀lú góò 2-0 eléyìí tí ikọ̀ ti Sevilla tó ti kọ́kọ́ fi gbẹ́yẹ lọ́wọ́ wọn ìyẹn nípele àkọ́kọ́ first leg. ṣe wá rí lọ́wọ́ tá a wà yìí ó ti padà dájú tàdá pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ti wọ ìpele àṣekágbá tá a bá sọ̀rọ̀ nípa ìdíje Copa del Rey ikọ̀ ti Barcelona wọ́n ti gbórí wọ fáínà báyìí ó dẹ̀ ṣeéṣe wọ́n jẹ́ pé ife ẹ̀yẹ yìí gan ìyẹn gan ni Lionel Andres Messi bàbá Thiago ẹlẹ́sẹ̀ rọ́bà ló máa bá wọn gbá kẹ́yìn tó dẹ̀ ṣeéṣe kán gba ife ẹ̀yẹ yẹn ìyẹn nínú ìdíje Copa del Rey gangan ni o ṣe rí Sherry Picky ọkọ Shakira olórin yẹn òun ló ṣe dáadáa nígbà tí fẹsẹ̀wọnsẹ̀ kún bẹ́lẹ̀ ń já ló bá forí gbé bọ́ọ̀lù yẹn sáwọn ó ní ní kíni a ti sọ̀rọ̀ ṣàlàyé tẹ́lẹ̀ wípé a máa padà wá látẹ̀yìn jáwé olúborí ẹni tó bá wá padà jáwé olúborí fáínálì nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Levante àti Athletic Club ìyẹn lálẹ́ tòní ìyẹn gangan ni ó máa lọ kojú Barcelona nípele àṣekágbá. láti bẹ̀ ẹ̀yẹ ti Barcelona mo kí yẹn kú oríire ń gbòòrò ayé inú àwọn èèyàn ṣà ń dùn ní jẹ́sí Barcelona ọmọ àtúnpọ̀ ń gbòòrò ayé lónìí àtàwọn tó ń ṣe Barcelona náà ó tiẹ̀ jẹ́ pé wọ́n ń wo bọ̀ ṣùgbọ́n jẹ́sí ọmọ àtúnfọ́ká ní gbòòrò ayé ìyẹn lónìí gangan ni. láti bẹ̀ ó dínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool akọ́nimọ̀ọ́gbá ti Liverpool mọ́ sọ̀rọ̀ nípa bàbá Jurgen Klopp bàbá mà ti sọ̀rọ̀ ṣàlàyé ó ní pé ó máa nira díẹ̀ o tó bá ti ń di òpin sáà tá a wà yìí láti gbé agbábọ́ọ̀lù ìyẹn wọnú ikọ̀ tẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool bí wọn bá lórí ọ̀fẹ́ láti gbórí wọ ikọ̀ ẹlẹ́ni mẹ́rin àkọ́kọ́ lójúgbọ̀nà àti lọ kópa nínú ìdíje UEFA Champions League ọlọ́mọ agbẹnu tán akásálíkà. ikọ̀
ikọ̀ Jurgen Klopp lọ́wọ́ tá a wà yìí Ọlọ́run ti ṣe kíni Ọlọ́run ti rí ọdẹ ti dáhùn tójú tàjà wípé tí ikọ̀ ti Liverpool náà bá fi lè lórí ọ̀fẹ́ láti lọ kópa ìyẹn nínú díje UEFA Champions League ó máa nira díẹ̀ ìyẹn fún wọn láti rí àwọn ìràwọ̀ agbábọ́ọ̀lù eléyìí tó ṣe dáadáa gbé wọnú ikọ̀ Liverpool bó bá ti ń di lópin sáà tá a wà yìí ẹ̀bẹ̀ mi àti yín ò gbàgbé wípé tí bá ti ń di láyalẹ́ lónìí ọjọ́ Thursday tòní gangan àjàkú akátá tó máa ṣẹlẹ̀ láàrin ikọ̀ ti Liverpool àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. lọ́wọ́ tá a dẹ̀ wà yìí ẹ mọ̀ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea wọn ti lórí ọ̀fẹ́ láti fìdí rẹmi ìyẹn nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì látìgbà tí olùkọ́ni Thomas Tuchel tó ti tẹ́wọ́ gbaṣẹ́ rẹ̀ kò tí ì fìdí rẹmi rárá báwo ló wá ṣe máa jẹ́. lọ́wọ́ tá a wá wà yìí olùkọ́ni Jurgen Klopp ọwá tí ń gbójú sókè ìyẹn láti jáwé olúborí nígbà tí wọ́n bá ń wà kó pẹ̀lú ìkòtò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lálẹ́ òní ẹ̀yìn ti Liverpool lọ́wọ́ tẹ́ ẹ wà yìí àmì 4 gbọ̀ngbọ̀n kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ló máa jẹ́ o tí ikọ̀ ti Chelsea tó bá lọ borí yín lásán pẹ́rẹ́ ìyẹn nínú ìdíje talẹ́ yìí ló máa lé yín jìnnà sí top 4 báwo ni nǹkan ṣe máa jẹ́ ẹ̀yin ti Liverpool ń gbòòrò ayé ẹ̀yà lọ kún fàdúrà bóyá tẹ̀ bá ti jẹun lónìí ẹ wọnú àwẹ̀ àtàdúrà ọlọ́jẹ́ mẹ́ta biribiri fún ikọ̀ ti Liverpool. Awídẹ́sì Tàòfíkì àbó olówó lọ́rì nìyẹn báwo lálẹ́ òní ṣe máa jẹ́ láàrin ẹ̀yà àti Liverpool ṣé ẹ máa jáwé olúborí bá àmì ọ̀túnba àwọn ti Chelsea tọkàntọkàn báwo lálẹ́ òní ṣe máa jẹ́ ìgbà tẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àtòun àti Man U tó ń kojú ara wọn ṣé ẹ rí bá àmì ọ̀túnba gangan lọ́jọ́ yẹn lọ́hùn wọ́n fẹ́ lè wo orí pápá pé káwọn náà tiẹ̀ ṣe kíni wọ́n gbọ́wọ́ wájú fún ikọ̀ ti Chelsea báàmì akínrógun gan látàpá abẹ bàbá máa mi bọ́dì ìyẹn lórí ìjòkó nígbà tí kò ti Chelsea wọ́n bá ń wọ́n àkó láṣálẹ́ ókè ṣe rí gbogbo ẹ̀ ọ̀dà ṣálẹ́ ẹ kú rọ́jú ìyẹn ló máa bá dé nítorí pé lucky for the winner ẹ kú rọ́jú for the loser ìyẹn gangan ni láǹgì yẹn látàpá bí ẹ wo èmi ti tẹ̀ sọ́wọ́ wájú mi ì lẹ́ bọ́dì mọ́lẹ̀ àkàsálíkà. ó dìbò ó dínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray ìyẹn lórílẹ̀‐èdè France lọ́hùn ni Mustapha Mohammed òun tẹ́wọ́ gba káàdì jáde kò lórí pápá fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tó ti ń gbá bọ́ọ̀lù jẹun ìyẹn láyé àná nígbà tí ìjáwé olúborí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray ó wá sópin lánàá nígbà tí wọ́n kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ankraku ìyẹn lánàá. ìràwọ̀ agbábọ́ọ̀lù lórílẹ̀‐èdè Egypt òun gangan ó ti ṣe kíni ó gba káàdì pupa fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. ṣẹ́rí Mustapha Mohammed ó ti gba káàdì yẹn ìyẹn nígbà tó ń kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù nígbà tí wọ́n gbà wá kò lánàá pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ankraka ìyẹn nínú ìdíje Turkish Super League ibẹ̀ gangan ló ti wáyé lánàá nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray lórí yàhé pẹ̀lú àmì ayò 2-1 ìyà àkọ́kọ́ rẹ̀ tí Galatasaray máa jẹ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 9 eléyìí tí wọ́n ti ń jáwé olúborí bọ̀ látẹ̀yìn. láti bẹ̀ mo tún sẹ́rí wá ó di ní nǹkan ti Liverpool lẹ́ẹ̀kan sí sẹ́rí ẹ má jẹ́ ń tàn yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìdíje UEFA Champions League eléyìí tí ikọ̀ ti Liverpool àti RB Leipzig tán kọ́kọ́ gbá lákọ̀ọ́kọ́ Budapest ibẹ̀ gangan nífẹsẹ̀wọnsẹ̀ yẹn ti wáyé eléyìí tí ó lè wáyé ní ilé RB Leipzig nítorí àjàkárùn coronavirus ṣe wárí lọ́wọ́ tá a wà yìí ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì eléyìí tó máa wáyé láàrin ikọ̀ ti
Liverpool àti RB Leipzig ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì pápá àṣeré kan náà ló ti máa lórí ọ̀fẹ́ láti wáyé o. ẹ̀wá má jẹ́ ń tàn yín olùkọ́ni Jurgen Klopp ó ti sọ̀rọ̀ ṣàlàyé. ó ní pé pápá àṣeré yẹn pápá àṣeré tó wà pa ni pápá àṣeré Budapest ó ní pé ó wà pa dáadáa ìyẹn fún àwọn agbábọ́ọ̀lù òun nífẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ló fáwọn lórí ọ̀fẹ́ láti jáwé olúborí ọwọ́ aníṣẹ́ rí gbèsè lẹ́ẹ̀kejì tó bá máa wáyé àwọn tún máa ṣe kinní yẹn àwọn máa ṣe kinní yẹn dáadáa ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù RB Leipzig bí nǹkan ṣe jẹ́ nìyẹn ìyẹn tá a bá ń sọ̀rọ̀ nípa ìdíje UEFA Champions League round of 16 ti second leg tó máa wáyé. ọ̀yá láti bẹ̀ kí n tó máa dágbére nínú ìpẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool bàálù mi ti ṣe tán ó fẹ́ gbéra tán nìyẹn. Jurgen Klopp ó mà ti fi ìkíni kẹ́dùn ó ti fi ránṣẹ́ ìyẹn sí aṣọ́lé Alizé Becker ìyẹn aṣọ́lé ti kọ́ ti Liverpool lọ́wọ́ tá a wà yìí aṣọ́lé ti Liverpool wọ́n sọ̀rọ̀ nípa Alisson bàbá rẹ̀ ti jáde láyé ìyẹn lọ́wọ́ tá a wà yìí bàbá ẹ̀ jáde láyé ìyẹn lọ́sẹ̀ tá a lò tán ní ọmọ ọdún 67 57 years níbi tó ti ń ṣe kíni níbi tó ti ń wẹ̀ ìyẹn nínú ìsinmi pool kan ní apá sáùtì nílẹ̀ Brazil lọ́hùn ibẹ̀ gangan ni Jose Becker ló ti jẹ́ ọlọ́run nípè níbi tó ti ń wẹ̀ ṣe wá rí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool wọ́n sọ̀rọ̀ nípa Jurgen Klopp ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn ìyẹn sí amúlé wọn Alisson wípé ó kò dárò bàbá rẹ̀ tó lọ ọdẹ kó ara fẹ́ra kù ìdí nìyẹn tí aṣọ́lé yóò fi lórí ọ̀fẹ́ láti kópa fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool nígbà tó ń wá kó pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sheffield United. ṣùgbọ́n ṣeéṣe kí Alisson Becker nù kó gbà lórí pápá ìyẹn lálẹ́ tòní nígbà tí ikọ̀ ti Liverpool àti Chelsea tó bá ń bára wọn wà kó. ìpadàwọ̀ àti Barcelona lánàá ọgbẹ̀nu tán gidi nítorí pé dédé 94 minutes ìyẹn gangan ní Gerard Piqué ló forí mi àwọn yẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ó tó di pé wọ́n lórí ọ̀fẹ́ láti lọ sí àfikún ìṣẹ́jú níbẹ̀ gangan ní Martins Braithwaite ló ti gbá góòlù ẹlẹ́ẹ̀kẹta wọnú àwọn fún Barcelona lọ́ba dìbò lọ yá mi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lábẹ́ olùkọ́ni Ronald Koeman ó máa jẹ́ ife ẹ̀yẹ ó máa jẹ́ àṣekágbà àkọ́kọ́ eléyìí tó máa lórí ọ̀fẹ́ láti kó wọn wọ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona láti bẹ̀ èmi tún ti sún sọ́wọ́ wájú mi ò lẹ́bọ́dì mọ́lẹ̀ JFM 95.5 FM apá àbínìkan náà ni láti ń já wa tán àwọn ìròyìn lórí ọ̀dàn lọ́lọ́kan òjọ̀kan eléyìí tó ń gbẹnu tán ìpolówó ọjà ẹ máa gbé bọ̀ lórí ètò lórí ọ̀dàn wà á tẹ̀ rí i pé rere gangan lolúwa nǹkan ṣe jẹ́ nìyẹn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ìyẹn gangan lẹ́lẹ́ pè sí bẹ́ẹ̀ bá fẹ́ gbé polówó ọjà wá sí ìkànnì GFM ọyẹ́ mú bá ìròyìn àtìwé ẹ̀yìn ẹ̀kọ́ lẹ̀ kí n tó lórí ọ̀fẹ́ àti tẹ̀síwájú lórí ètò yìí 09037965456 wọ́n ní ń pè é lẹ́ẹ̀kan sí 09037965456 ẹ jẹ́ ń tẹ̀ ọwọ́ wájú ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn káyọ̀dẹ̀ jẹ́ kájọ sọ̀rọ̀ pọ̀ ẹ máa rí i pé rere gangan báyìí òun lolúwa. ó dìbò ó dínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ẹ̀yin tí Chelsea ń gbòòrò ayé ẹ̀ dààmú ẹ̀ wálẹ̀ ẹ̀ ti jẹ ọyẹ́ jẹun fún yín ròyìn yìí bó tiẹ̀ jẹ́ pé kò fẹ́ dùn mọ́ni tó. ọmọ agbábọ́ọ̀lù eléyìí tó ń ta lọ́wọ́ tá a wà yìí ìyẹn nínú ikọ̀ ti Borussia Dortmund lọ́wọ́ tá a wà yìí mò ń sọ̀rọ̀ nípa Erling Haaland
ṣé bẹ́ẹ̀ mọ̀ pé bàbá olówó Chelsea òun lòun ti ṣe tán láti fi yekíye gbé bọ̀bọ̀ yìí wá sínú kan ti Chelsea bó bá ti ń di lópin sáà tá a wà yìí ni Haaland wá ti sọ̀rọ̀ ó ló ṣeé ṣe kóhun má tiẹ̀ wọ̀dọ̀ Chelsea rárá nítorí pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó sanra tó dẹ̀ ní kìmí dáadáa ju kan ti Chelsea lọ ìyẹn gangan lòun ń lé láti darapọ̀ mọ́ lọ́wọ́ tá a wà yìí. ṣẹ́ẹ̀dẹ̀rí ikọ̀ ti Chelsea ikọ̀ Liverpool àti ikọ̀ Manchester méjèèjì àwọn gangan ṣe kiri wọ́n gbórí wọlé láti gbé ọmọ yìí ìyẹn wá sínú ikọ̀ wọn tó bá ti ń di lópin sáà tá a wà yìí mà ní. ó wá ti sọ̀rọ̀ ó ní ní kíni ikọ̀ ti Chelsea báwo èèwọ̀ òrìṣà mo darapọ̀ mọ́kọ̀ Chelsea tì níbi táwọn ọkọ̀ tó ní kìmí tó ń bẹ́ńlẹ̀ lọ́wọ́ tá a wà yìí ṣùgbọ́n gbogbo ẹ̀ bó bá ṣe máa jẹ́ látàpá bí a máa lórí ọ̀fẹ́ àtijọ́ wa tó bẹ́tà. láti bẹ̀ ó dínú ikọ̀ tẹgbẹ́ agbábọ́ọ̀lù Leicester City. àwọn ọmọ bíbí orílẹ̀-èdè wa Nàìjíríà méjèèjì eléyìí tí wọ́n ń gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Leicester City wọ́n mà ṣe bẹbẹ lánàá yàtọ̀ sí ti bẹ́ẹ̀ ó tilẹ̀ jẹ́ pé ọ̀mí ayò kọ̀ọ̀kan ló bá dé láàrin àwọn àtẹgbẹ́ agbábọ́ọ̀lù Burnley ìyẹn lálẹ́ àná nínú ìdíje English Premier League. ṣẹ́ẹ́rí Wilfred Ndidi ó tún mú kinní yẹn lẹ̀ lánàá wọ́n ṣe é ní ọmọ ìlú sọmọ ìlú Wilfred Ndidi 60 eléyìí tí Kelechi Iheanacho tó fi lóore ọ̀fẹ́ àti jáwé olúborí ìyẹn lánàá òun gangan ló mú iṣẹ́ yẹn lẹ̀ fún Kelechi Iheanacho ìyẹn gangan ní Iheanacho ló fi dá góòlù eléyìí tí ikọ̀ ti Burnley tó ti gbá wọnú àwọn wọn ìyẹn láti ìṣẹ́jú mẹ́rin ló bá dá a padà ló bá di àmì ayò kọ̀ọ̀kan. ṣẹ̀rí ìṣẹ́jú mẹ́rin tí ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ̀rẹ̀ ní agbábọ́ọ̀lù ti Burnley ìyẹn Matej Fedra ló mi àwọn yẹn ní ìṣẹ́jú mẹ́rin àkọ́kọ́ nígbà tó dẹ̀ di ìṣẹ́jú mẹ́rìnlélọ́gbọ̀n 34 minutes ní Wilfred Ndidi ló bá gbójú sókè ìyẹn látàrin gbùngbùn ó bá ṣe kinní yẹn ní kóló tó máa ṣe ó dọwọ́ Kelechi Iheanacho ló bá gbá bọ́ọ̀lù yẹn sínú àwọn pẹ̀lú àrágbára múra mú ṣọ́ọ̀tì ńlọ bá di àmì ẹlẹ́mì ayò kọ̀ọ̀kan eléyìí tí ikọ̀ Leicester tó gbá kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Burnley pẹ̀lú bí Iheanacho wá ṣe mí àwọn tó fi ta omi yìí akọ́nimọ̀ọ́gbá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Leicester City Roger ó wá ní ìmí àwọn ọ̀rẹ́ yìí gangan ó máa fún un lórí ọ̀fẹ́ láti ó ti bẹ̀rẹ̀ fẹsẹ̀wọnsẹ̀ míì ìyẹn lópin ọ̀sẹ̀ nínú ìdíje líìgì. láti bẹ̀ ó dínú ikọ̀ ti Manchester United ẹ̀yìn ti Man U ọwọ́ yín lókè ọ̀mì ló tún bá dé lálẹ́ àná ébà. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ibẹ̀ gangan ni mo balẹ̀ sí lọ́wọ́ tá a wà yìí ṣe rí olùkọ́ni Ole Gunnar Solskjaer ó mà ti sọ̀rọ̀ ó níṣẹ́ rí mo mà lè sọ pé kí Fernandes kó má lọ ṣojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù fórílẹ̀-èdè rẹ̀ o ìyẹn orílẹ̀-èdè Portugal. akọ́nimọ̀ọ́gbá ti Manchester United Ole Gunnar Solskjaer òun ló ti ṣe ó sọ̀rọ̀ sí wa ń gbẹ́rẹ́ pàkọ́ ó níṣẹ́ Bruno Fernandes àmà lè má yọ̀ǹda ẹ láti lọ ṣojú orílẹ̀-èdè Portugal ìyẹn nínú World Cup qualifier eléyìí tó máa wáyé lópin oṣù eléyìí tá a wà yìí. ṣe rí látàrí restriction ti COVID-19 eléyìí tó ń lọ lọ́wọ́ láwọn orílẹ̀-èdè ṣe rí tí Fernandes tó bá máa lọ sílé ó gbọ́dọ̀ ti lọ ní bí ọjọ́ 10 sí àkókò tó máa gbáfẹsẹ̀wọnsẹ̀ yìí nítorí quarantine eléyìí tó máa níní ó dẹ̀ ṣeé ṣe tó bá ti lọ ṣojú orílẹ̀-èdè wo ó bá ti lọ ṣojú orílẹ̀-èdè Portugal ó ṣeé ṣe ó pàdánù àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ méjì ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United.
ṣe rí tí Bruno Fernandes tó bá lọ kópa fún orílẹ̀-èdè Portugal ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa gbá ojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Azerbaijan ìyẹn ní ọjọ́ 24 ó máa lórí ọ̀fẹ́ àti kópa fún wọn àtẹ̀yí tó máa gbá pẹ̀lú orílẹ̀-èdè Serbia ìyẹn ní ọjọ́ 17 ó máa lórí ọ̀fẹ́ àti kópa fún wọn níbẹ̀ náà. ṣùgbọ́n Bruno Fernandes ó máa lórí ọ̀fẹ́ àti pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ méjì fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wo ló máa lórí ọ̀fẹ́ àti pàdánù? ó máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó máa wáyé ní ọjọ́ 3 oṣù kẹrin ìyẹn nígbà tí ikọ̀ ti Manchester United tó bá ń kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brighton. bákan náà ó máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó máa wáyé láàrin ikọ̀ ti Tottenham àti ikọ̀ ti Manchester United ìyẹn ní ọjọ́ 10 oṣù kẹrin mà ní gbogbo ẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn. ṣùgbọ́n akọ́nimọ̀ọ́gbà ti Manchester United Ole Gunnar Solskjaer ó ti sọ̀rọ̀ ṣàlàyé ó ní alẹ́ má fún lórí ọ̀fẹ́ o láti lọ kópa orílẹ̀-èdè Portugal bó bá ṣe máa jẹ́ a máa mọ̀ ìyẹn látàpá bí lórí ọ̀dọ̀ ní ìkànnì GFM 95.5 FM ìṣòwájú ọmọ mi. pẹ̀lú bí David De Gea bí ó ṣe lórí ọ̀fẹ́ àti wà lórí pápá ìyẹn láyé àná nígbà tí kò Manchester United tó ń kojú ikọ̀ ti Crystal Palace ìyẹn nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì lánàá. akọ́nimọ̀ọ́gbà ti sọ̀rọ̀ ó níṣẹ́ rídìí tí ó fi kópa personal reason ni ó dẹ̀ jẹ́ private matter. ìgbà tí wọ́n ń bi akọ́nimọ̀ọ́gbà ti Manchester United ìyẹn lẹ́yìn ìfẹsẹ̀wọn ṣàná lórí móhùnmáwòrán ti Manchester United ó wá sọ̀rọ̀ ṣàlàyé ó níṣẹ́ rí De Gea ìdí tí ó fi kópa nípò bá òun sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan tó wà pásánà tó dẹ̀ ní láti lọ yanjú ìyẹn ló ní kánmọ́kánmọ́ lòun ṣe fún un láyè láti lọ yanjú ẹ̀ ó ní ṣùgbọ́n De Gea máa padà sórí pápá ìyẹn lẹ́yìn tó bá ti yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tán ó ní ẹ̀yìn ti Manchester United kò ń ṣe farapa o ìyẹn gangan ló ní bí kò ṣe pé ọ̀rọ̀ tó wà private sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. láti bẹ̀ ọjọ́ wa ti lọ láàárọ̀ tòní ìròyìn dàpọ̀ ńlẹ́bìbà ẹ jẹ́ fún yín láwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé lánàá ṣe rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n padà jáwé olúborí lẹ́yìn àfikún ìṣẹ́jú. níbi tí wọ́n ti gba ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sevilla lálejò wọ́n padà jáwé olúborí pẹ̀lú àmì ayò 3-0 ṣe wá rí lálẹ́ tòní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Levante àtòwọn àtẹgbẹ́ agbábọ́ọ̀lù Athletic Bilbao wọn á lórí ọ̀fẹ́ àti kojú ara wọn báago 9 alẹ́ yìí bá ti lù ìyẹn gẹ́gẹ́ ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ló máa wáyé. láti bẹ̀ ó dínú líìgì ilẹ̀ Faransé wọ́n sọ̀rọ̀ nípa French Ligue 1 lánàá ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé tọ́dẹ̀ yapa Yaski ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brest ó fìyà jẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Dijon àmì ayò 3-1 ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lyon ó jáwé olúborí ó lu Rennes àmì ayò 1-0 ni ṣẹ́ẹ̀rí Martins ó padà fìdí rẹmi nílé rẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Angers àwọn ganan náà fìbínú lù mọ́lé àmì ayò 1-0 ló bá dé ṣẹ́ẹ̀rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nice wọ́n lọ ṣe kinní yẹn fún Nimes àmì ayò 2-1 náà fi gbẹ̀yẹ lọ́wọ́ wọn. Saint Etienne ó jẹ ìyà nílé rẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nice ló lọ lù ú mọ́lé pẹ̀lú àmì ayò 3-2 akasalika. PSG Paris Saint-Germain àwọn lọ ṣe kinní yẹn fún Bòdẹ́sì mọ́ta bàbá wọn àmì ayò 1-0 náà fi jáwé olúborí. ṣe wá rí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lille wọ́n jáwé olúborí wọ́n lu Marseille pẹ̀lú àmì ayò 2-0 ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Montapella àwọn ṣe kinní yẹn àmì ayò kọ̀ọ̀kan náà gbá pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lorient. ṣẹ̀wárí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nantes ọjẹ́ nílé rẹ̀ Nelis lọ́lọ́ lù mọ́lé pẹ̀lú àmì ayò 2-1 Monaco ṣe ní lánàá nígbà tó jẹ ìyà látọwọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Strasbourg pẹ̀lú àmì ayò 1-0 yẹ́rí lẹ́ni. láti bẹ̀ ó dínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ìyẹn tààràtà nítorí pọ́jọ́ wa ti lọ láàárọ̀ tòní. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Burnley àtòwọn ti Leicester City àmì ayò kọ̀ọ̀kan ìyẹn ganan gbá ìyẹn lánàá
ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sheffield United àtòwọn àti Aston Villa àmì ayò kan dondo ló bá dé. Sheffield jáwé olúborí. Crystal Palace ọ̀tá òdòdó pẹ̀lú kọ̀ ti Manchester United. ṣé wá rí tó bá ti ń di lẹ́nìí ẹ̀bà ìyẹn láago méje ikọ̀ ti Fulham àti Tottenham wọn kojú ara wọn. West Bromwich Albion àti Everton wọn kojú ara wọn aago méje bákan náà ni. táago mẹ́sàn-án tó bá ti ń kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool àtòwọn àti Chelsea àjàkú akátá tún máa wáyé láàrin àwọn méjèèjì. báwo ni nǹkan ṣe máa jẹ́ gbogbo ẹ̀ wọ́n máa di lálẹ́ ìyẹn nínú ìdíje English Premier League. ẹ wo ẹjẹ́ máa lọlé ọjọ́ wa ti lọ fún ìkéde tàbí ìpolówó ọjà ìyẹn lórí ètò lórí ọ̀dàn mo ti ní ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09037 96 5456 09037 96 5456. ẹ jẹ́ máa lọ láàárọ̀ tòní kí n bá lè lórí ọ̀fẹ́ àti padà lóòrọ̀ ọ̀la ni. ẹ wo ìpàdé mi àti yín ó tún di lóòrọ̀ ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run ni. ìyẹn títí òwúrọ̀ ọ̀la tá a máa pàdé ẹ jẹ́ máa ṣeré ìdárayá dáadáa nítorí pé ó dára fún àgọ́ ara wa. a máa mára jí pépé a dẹ̀ máa lé àrùn jìnnà ságọ́ ara. òkè ẹ dẹ̀ jẹ́ ká máa dènà gbogbo ohun tó lè mú wa ní àrùn coronavirus. kòró ní kó wọlé wa títí òwúrọ̀ ọ̀la ìrí àtayọ̀ àti ìdùnnú lèmi àti yóò fi pàdé lórí ètò lórí ọ̀dàn. ó dàbọ̀. ti gbọ̀nà ara yọ ẹ̀ máa wulẹ̀ gàmbúrátà àwa máa ti ṣíwájú náà ká má relẹ̀.